Àná lọ pààyàn. Ọmọ ayé kan lọ pààyàn pé ṣé wọn. Sanpọ̀. No, ti regular VIP yẹn tíyàn bá fẹ́ ṣe ẹgbẹ́ nìyẹn wà. Okay, Mo fi sọ but ẹ bá ti VIP di regular, kankan náà, owó kan náà owó lẹ́jọ́ ń kan náà lè san. máa san. My name is SP Omolola Odutola. I'm the Police Public Relations Officer for Ogun State Police Command. This morning, I would just like to quickly run through what has been happening in our command, that is the Ogun State Police Command, and also bring a kind of reassurance to the citizens of Ogun State to also enlighten you and tell you that the state is relatively peaceful and safe. Recently, we had a case of cultism in Ogun State Police Command. I need people out there, that is the citizens of Ogun State, to be assured that as much as there's a police office here in Ilewero, we are going to go after them, we are going to get them arrested, and we'll definitely get them prosecuted. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Ajara Malefa TV lágbára Ọlọ́run bá ní súra wa. Ètò kù kọ́dún yìí parí, ọdún àyà ni ó jẹ́ ní ẹ̀dẹ́ tèmi tí láṣẹ Èdùmàrè. Ọlọ́run bá jọ̀ọ́ kó máa ṣọ́ wa ní kó dákun kó dábọ̀ kó dáàbò bò wá tọmọtọmọ bí tá a ró ewúrẹ́ tá a ta gbòǹgbòdé. Àwọn ọmọ ẹgbẹ́ kùkù wọlé tí a mọ̀ sí ààyè òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún ti rí ọwọ́ tó. Kí máa gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn SP Ọmọlọ́lá Odùtọ́lá. Kí n fi yẹn yà ní ẹ̀ka SWAT mo kí wọn dáadáa, kí n máa fi yẹn kí SP Salami Murphy wo àwọn náà wọn kú iṣẹ́ takuntakun láwọn sòǹgbé wọn torí wípé ọkùnrin tó ń sọ rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká lè sùn dọ́kàn. Agbé orí fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá pátápátá eléyìí tó wà lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ fi yẹn yàbàrà lọ sí ọ̀dọ̀ àwọn OC anti-cultism pátápátá. Mo kí gbogbo yín náà pé kó ṣe takuntakun. Lágbára Ọlọ́run bá jíǹde ara báyìí yóò máa jẹ́ wò láṣẹ Èdùmàrè. Kí lórúkọ ẹ̀? Ibrahim Ibrahim kí ni? Balógun, Ọmọ bo ni ẹ́? Ìjẹ̀bú Òde, Ọmọ ọdún mélòó ni ẹ́? 28 years. 28 years. Yeah. School wo ló lọ? School alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ló lọ? Happy Day Nursery Primary School, Secondary school wo ló lọ? Asarudeen. Nígbà tó ṣe tán fọ́dà lọ sí area institution? No, O ò lọ. Yeah. Lórí tó lọ. kò sí agbára. Bàbá àti màmá ẹ̀ kọ́? Wọ́n tún ti ṣàlàyé, wọ́n ti kú. Pọ̀pì ẹ̀ ti kú. Bẹ́ẹ̀ni, Màmá ẹ̀ kọ́? àwọn náà ti ṣaláìsí. Àwọn náà ṣe láìsí. Bẹ́ẹ̀ni, Àwọn ẹ̀gbọ́n mélòó ni wọ́n jà fún mẹ́rin lẹ́yìn lẹ́yìn? èmi ni first born, then àbúrò mẹ́ta. Ẹ́? Èmi ni first born, then àbúrò mẹ́ta. Gbówó sókè dáadáa. Èmi ni first born, then àbúrò mẹ́ta. Mẹ́ta. Iṣẹ́ wo ló ṣe? Ṣé bàbá, barbing salon, bàbá, Ta ló kọ́ ẹ níṣẹ́? Raisa, Ibo ló ti kọ́ṣẹ́? Ìtàntẹ̀bọ̀, Ta ló lórúkọ ọ̀gá ẹ̀? Isa. 2014-15 mo kọ́ṣẹ́. Ọdún mélòó ló fi kọ́ṣẹ́ yẹn? 2.5 years. Kọ́ṣẹ́ Bẹ́ẹ̀ni, 2014 bẹ́ẹ̀ni, àti 2015. bẹ́ẹ̀ni. Ọdún kan nìyẹn náà No, 2014-2015. ló kọ́ṣẹ́. Okay. Ok. Nígbà tí ṣó ṣe freedom? Ṣe rí dán. Kò ṣe freedom. Nígbà tó kọ́ṣẹ́ bàbá ẹ̀ lọ iṣẹ́ wo ló kọ́? Ìlọ́kọ́ spare part. Nígbà ìdó náà, spare part. Kíá Spare part, part. pàtì wo nìyẹn? Part mọ́tò. Pàtì mọ́tò. Ọ̀gá pàtì yẹn ni. No, Mọ́tò ni àbí? Mm. Ó ti kọ́ yẹn? Ìbàdàn. Ìbàdàn ló ti kọ́. Ọmọ ìlú wo gangan ni ẹ̀ gangan? Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde gangan. Apá Bàbá àti Ìjẹ̀bú màmá ẹ̀. Ọmọ Fọlágbadé. Níbo ní Ìjẹ̀bú Òde? Ọmọ Fọlágbadé. Níbo ní Ìjẹ̀bú Òde? Ìjàsí. Ìjàsí Bẹ́ẹ̀ni. ní Ìjẹ̀bú Òde. Yeah. Ní a rí ẹ ní ọgbà àwọn ọlọ́pàá, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Àti pé a rí àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ bí ohun ìjà olóró bí àáké àti ìbọn àti nǹkan kan. Báwo ló ṣe jẹ́? A gbọ́ pé wọ́n ní number 2 wọn. Báwo ló ṣe jẹ́? Kí ló ṣẹlẹ̀? Wọ́n wá mú mi nílé ní òrùmọ́jú nítorí pé ìgbà tó ń bẹ̀rẹ̀ sí mú wọn. Ọmọ èèyàn tí ìbọn wà lọ́wọ́ ẹ̀, wọ́n lè bẹ̀rẹ̀ sí béèrè pé òun number 1, number 2. Ìgbà yẹn lórúkọ mi ti gbé yọ jáde pé mi number 2 wọn. Wọ́n fi wá gbé mi nílé. Orúkọ ta ni wọ́n mú tí ìbọn wà lọ́wọ́ ẹ̀? Òṣòdì. Ọ̀ṣọ́dì, ta ló ṣòdì yẹn? Òṣòdì ó wà níbà. Ó wà níbí. Bẹ́ẹ̀. Ṣọ́wọ́ ìnìbọn wà. Number 2 kí nìyẹn? Number 2 kí ni? Number 2 ayé. Ayé. Èmi Ìgbà wo ló ti join Ayé? Báwo ló ṣe join Ayé? Ta ló mú ẹ wá Ayé? Kí ló ṣẹlẹ̀ tó fi wá Ayé? 2018 mo ṣàyè. 2015. Kí ló dé ló fà tí mo ṣàyè ni pé nígbà yẹn àwọn ẹlẹ́gbọ̀n àdúgbò wa ní Ìtàntẹ̀bọ̀ wọ́n máa ń press mi nítorí pé kọ́ rí mi, kó gba fóònù mi, kó rí mi, kó gbowó lápò. Kí ló fi wọ̀ press ẹ̀? Ṣé olówó ni ẹ́ ni? Olówó lọ́wọ́ ni àbí báwo ló ṣe jẹ́? Mi ò gbó síbẹ̀, kọ́kàn máa pèèyàn pé wá ìbà ìfún wa lówó kankan.
ká tó fún wọn ti tọwọ́ bàpò wọ́n ti kówó lápò mi wọ́n ti kówó. Àwọn wo nìyẹn? Àwọn ẹ̀gbọ́n ẹyẹ kan báyìí ní àdúgbò ni. Àwọn ẹyẹ ládùúgbò? Bẹ́ẹ̀ni. Àwọn ló máa ń nígbà yẹn. ṣé ó fà ohun tó fà á tó náà lọ fi join ẹgbẹ́ yẹn náà? Ìgbà tó fà á tí mo fi rò pé kí n lọ ṣe ayé pé kí n lè fi gain freedom ní ọwọ́ wọn nìyẹn. Ta ló wá lọ bá nígbà tó fẹ́ ṣe ayé? Ayọ̀ Podolsky. Ayọ̀ kí ló pé? Ayọ̀ alias Podolsky. Ìlú wo ló wà? Ìjẹ̀bú Òde. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ union ló ń ṣe nígbà yẹn, vice chairman ní Lagos garage but kò sí mọ́. Union wo nìyẹn? Iṣẹ́ union road. Road. Kò sí mọ́. Wọ́n ti pa. Ta ló pa? Àwọn ẹyẹ náà lọ pa ní Ìjẹ̀bú Òde. Àwọn ẹyẹ ló pa? Bẹ́ẹ̀ni. Ọdún wo? Ayé ni wà rí. Àwọn ẹyẹ àwọn ẹyẹ ló pa. Àwọn igbákejì opponent yìí ló pa. Nà. Ọdún wo ni wọ́n pa? 2019. Ṣé wọn náà wà nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? Ẹ̀rọ àwa èmi wà nílé nípa ẹ̀rí dígbọ́ wọ́n ti pa obìnrin lóore lọ obìnrin yẹn rè lọ sí ilé ẹ̀ àdúgbò àwọn pípín yẹn dẹ̀ ni. Ó lọ sí obìnrin. Obìnrin yẹn rè àwọn pípín yẹn náà lọ fi obìnrin yẹn sẹ̀tẹ̀ ọ́. Ọkì náà fi sẹ̀tẹ̀ ọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n fi pa. pa. Nínú ó sọ pé ìwọ náà jọ yẹn kan tó ọdún kìló tó ti wà nínú ẹgbẹ́ náà. Ti tó bí 9 years báyìí. 9 years. Ẹ̀mí yẹn tọwọ́ ẹ̀ bọ́ gan-an. Irọ́. Láti ìgbà tó ti ṣe èèyàn mélòó ti pa? Èmi tí ṣe tèmi ṣe owó lèmi èmi máa ń ta mọ́ owó ni mo ta mọ́ mi wà. Owó? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bá yín sọ̀rọ̀ lọ. Mo ní bíi èyí. Mo mọ̀ pé tí wọ́n bá nídìí owó àbí kankan tó bá wá sọ́dọ̀ mi èmi máa ń rówó tẹ̀. O máa ń rówó fún wọn? Ìgbà tí máa ṣàyè náà gan VIP ni mo fi ṣe. Bí èlò ló san? Nígbà yẹn màá yìí san bí i 70,000. 70,000. Kí ni àgbẹ̀ni rẹ̀? Ntakunte. Kí ni mí ni Ntakunte? Mi ì mọ̀ mí nìyẹn. Wọ́n kọ̀ fún ẹ lórúkọ yẹn. Ṣé inú ẹgbẹ́ náà ti fún ẹ lórúkọ? Kí náà fún ẹ jẹ àwọn nǹkan òun náà fún ẹ nígbà tí o fẹ́ join ẹgbẹ́ náà? Normal èmi ò gbọ́n sọ́lẹ̀ kan pé VIP lèmi ṣe. Ok, wọn ò fún ẹ ní ṣe regular kìíní owó lèmi fi ṣe owó ló fi ṣe. Ok, àwọn nínà àbí àwọn kí má lè pàtó àwọn regular kìíní VIP lèmi ṣe ń gbà yẹn. Ok, ó sọ pé àti tó bí 9 years tó ti wà ní inú ẹgbẹ́ ayé àbí ó jẹ́ pé wá wípé VIP ló fi wọlé. Ó yá explain fún wa category wo ló wà nínú ẹ̀, báwo lèèyàn ṣe ń ṣe tó fi máa dá àwọn category yẹn. Normal tó bá ti fẹ́ gbìyàn lọ́gbó ìwé mi sìn Abraham Adesanya mo ti lọ ṣe láti Ìjẹ̀bú Òde àkóńjẹ́wé lọ sábà lọ sí. Níbo ni Abraham Adesanya wà bí? Ìjẹ̀bú Lagos State ni. Lagos State ní Ẹlẹ́kọ̀ọ́. mo ti lọ join. Wọ́n gbé lọ síbẹ̀ ṣé àwọn èèyàn ló gbé síbẹ̀ àbí ó lọ síbẹ̀ fún ara ẹ̀? Irọ́ o ẹni tí mo sọ pé ó gbé mi yẹn Ayọ̀ yẹn Podolsky yẹn ló gbé mi lọ. Ṣé torí pé ó jẹ́ VIP ló ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ti lọ ṣe fún ẹ ni? Irọ́ ẹ mọ̀ pé ààyè wọn kò lè dédé initiate èèyàn tó bá ní initiation day so school by school dẹ̀ ló máa ń ní initiation day tiwọn. Day yẹn ló wà available nígbà tí wọ́n fẹ́ join. Ká ní pé ó wà ní àráǹdì náà ni àráǹdì Màdìsíbọ̀ kò sí àráǹdì irun Lagos State yẹn ni wọ́n fẹ́ ṣe ń time yẹn. Ìbéèrè tí mo béèrè yẹn ò tí ì ṣàlàyé dáadáa. O ní VIP ló fi wọlé lè tó túmọ̀ sí pé a máa ní regular a máa ní oríṣiríṣi ó dárúkọ gbogbo àwọn orúkọ ló wà. VIP regular náà ni. Méjèèjì péré ni. VIP ẹni pé tíyàn bá guide sí bí abíyàn bá ní owó sí èèyàn máa ṣe but regular ni pé àwọn ẹ máa pass through normal regular wọn lẹ́pọ̀ àwọn ẹ máa nà wọ́n máa ṣe wọ́n máa nà wọ́n gọ́gọ́ tó lè ṣe àwọn tó rówó san láti ṣe. Nígbà tí o join ẹgbẹ́ yìí wọ́n fún ní number 2 ìjà wo ló jà nítorí kí wọ́n tó lè fún ọ ní igbákejì àbí nǹkan nínú ẹgbẹ́ kan ẹni àti nípò àti ní nǹkan tó ṣe àti ní àwọn nǹkan tó ti ṣe fún ẹgbẹ́ yẹn wọ́n tó lè fún ní number 2 yẹn. Torí tí ò bá jẹ́ èèyàn rí tó ò pààyàn rí wọn ò tí lè fún ní number 2 yẹn pé ẹni yìí ó wà àtìfù ẹni tó bá wà àtìfù ló máa ń fún ní dábì number 2 bóyá o ti pa àwọn èèyàn rí o lè ṣe fún pápáyàn rí kí ló sọ. Fi explain fún yín èmi gbé mi ṣe wà tó bá gbé nǹkan lọ́wọ́ mi bí ààyè kan sìn bí tó bá gbéyàn bí wọ́n fẹ́ máa argument owó fún èmi máa sáré ṣòwò fún wọn àbí bí àyàn kan fẹ́ ṣe kankan tó ní ìdájí stand máa tẹ́wọ́ fún wọn tútù tí mo dẹ̀ wà kéré
nǹkan tó wà fún ni peacemaker bí a téèyàn bá fẹ́ ṣe kankan èmi mo wà charge pé bí a wọ́n fẹ́ ṣe anything bí a wọ́n nídìí kankan náà èmi ni màá ní kankan òun náà nídìí pé bẹ́ẹ̀ nídìí bọ́n àbí nídìí kíni. irọ́ òun ní ti explain náà fún yín pé bí a bá ní issue bí àwọn àyè ní issue bí wọ́n arrest èèyàn wọ́n wá nídìí owó tó máa argument èmi ni máa ṣe bí owó yẹn máa jáde tó máa fi ṣe. Báwo ló ṣe máa ṣe ṣé wọ́n lówó gan lọ́wọ́ lówó tó pọ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ mọ̀ pé irọ́ èmi máa ń pè wọ́n mọ́ra máa ń pè wọ́n pé lágbájá báyìí oye tí wọ́n bá ní argument ẹ̀ oye tí wọ́n bá ní argument ẹ̀ oye tí wọ́n bá ní argument ẹ̀. wọ́n ló máa ń coordinate bó ṣe máa jáde aside from iṣẹ́ bábà wọ́n ló ń ṣe yahoo. bẹ́ẹ̀ni ó yá ṣàlàyéjọ́ ló join iṣẹ́ yahoo. àti mo ti ń ṣe yahoo náà normal dating mo ti ń ṣe yahoo náà àti wọ bí 7 years ṣá. ok so lára wo yahoo yẹn náà kó lówó tẹ máa augment àbí. so ó dẹ̀ náà owó kan tá a máa tún san bíi monthly due normal monthly due bíi 4,000. Olè bímọ àbó ti bímọ. mi ti bímọ. kò tí màá rí. ó yá explain oní 4,000 tó ń tọ́ láti ṣàlàyé yẹn. monthly due ni normal monthly due yẹn sìn is a compulsory jẹ́ pé owó ilé ẹ gbọ́dọ̀ máa san owó ilé bí oṣooṣù tóṣù kan bá ti pé inú oṣù yẹn ni monthly due ẹ máa mú owó lẹ̀. so owó yẹn sìn ni wọ́n máa ń augment sí side tèmi tó yẹ pé tí ìkọ̀kọ̀ bá ṣẹlẹ̀ bí a ní ìjà distance a ní ìdúró kan owó yẹn ló máa fi. owó tó ń sọ yìí èlò ni regular ń san èlò ni VIP ń san àbẹ̀yẹ kan náà lẹ́yìn gbogbo ń jọ ń san pọ̀. oye kan lẹ́yìn gbogbo ń san. máa ń san pọ̀. no ti regular VIP yẹn tíyàn bá fẹ́ ṣe ẹgbẹ́ nìyẹn wà. ok kò tẹ́ bá ti di kankan náà owó kan náà lẹ́jọ́ ń san. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ló ṣe mọ̀ sí báwo ló ṣe jẹ́ pẹ̀lú. number 4 lòun. number 4 báwo ló ṣe jẹ́ number 4 báwo ló ṣe mọ̀ sí ta ló mú ẹgbẹ́ kó wọ́n ṣàlàyé náà kó tó dípà bẹ̀rẹ̀ lọ́wọ́. bóun ṣe wà yín sìn inú Adébísọ̀ lòun gbé normal kò ń ṣe èèyàn tó yẹ pé àjọ máa ń wà 247 bẹ́ẹ̀ so ìmọ̀ pé Ìjẹ̀bú-Òde ó fi sáì tóbi díẹ̀ so bí wọ́n bá fẹ́ pín àwọn kinní yẹn wọ́n máa pín sí each street ló máa wà pé wọ́n sìn àdúgbò yín ìwọ gbà máa fi máa coordinate àdúgbò ẹ̀ so number 4 tóun wà yẹn sìn number 4 tóun wà yẹn sìn ó wà ní fún pé àwọn àlè fi máa coordinate àwọn àdúgbò ẹ̀ àwọn àyè tó wà nínú àdúgbò ẹ̀ pé bí atọ́ bá ní fuck up ẹlòmíì ó lè jẹ́ pé akọ̀ròyìn máa torí pé òun ti ṣàyè a máa nà ya oníyà ẹlòmíì á torí pé òun ti ṣàyè a máa ọ̀pẹ́rẹ́sì ẹ̀yẹn lẹ́ni so òun sì tóun ti wà ń bẹ̀ òun ló máa fún ní report yẹn òun ló máa fún report tó máa ìwádìí ẹ̀pẹ́ fẹ́ lọ jà ládùúgbò ẹ̀ náà ni òun ló máa lead àbí. irọ́ òwe mi ò bá wọn ṣe kọ bẹ́ẹ̀ peace lèmi wá fún mi ní right àti bá wọn ṣe anything ìjà àbí kankan because number 2 yẹn mi gbọ́dọ̀ ṣe. jẹ́ ká sáré wò. ìgbà wo ni number 2. kò tí pé 2 months. inú oṣù kélòó. November. ta ló wà number 1 ní nǹkan. number 1 wà ń tàn. wà ń tàn. bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹ̀. Bashiru. ta ló gbé number 2 fún ọ. àwọn tó gbé fún wa Wálé ló gbé fún mi. kí ni number 2 yìí tẹ́lẹ̀ nǹkan. Wálé náà ni ẹni tó sọ pé gbé fún mi. Wálé number 1 àbí. no nǹkan ni wọ́n nù. inú November October lọ gbé fún mi kò tí pé 2 months lọ́wọ́ mi ṣá. ibẹ̀rẹ̀ tí máa ń ṣe ẹgbẹ́ yín ibẹ̀rẹ̀ tí máa ń ṣe meeting a máa lọ ṣe ní ìgbà mi ó depend lórí location la máa ṣe. inú school bẹ̀rẹ̀ tí máa ń ṣe ní o. ẹ̀rù náà mo sọ pé inú school ni. inú school kan lè máa ń lò. ẹ̀ náà. ìjọ tó gbélé fún wa ń sìn torí àwọn tí wọ́n yẹ gbélé fún wa ń sìn àwọn kan inú wọn ò dùn wọ́n yẹ gbélé fún wa ọlọ́pàá yẹn. ta ló lọ pààyàn. àwọn àyè kan lọ́lọ́pàá yẹn pé ṣé àwọn yẹn lè ẹ̀kọ́ gbélé fún àwọn jẹ́ pé. kí ni wọ. èmi àyè lèmi náà. àyè nìwọ náà. ok àyè àwọn ẹgbẹ́ yín yẹn náà. bọ́yẹ gbélé fà wá àwọn kan wà àyè náà ni wọn inú wọn ò dùn. kí ló dé nínú wọn ṣe dùn nítorí wọ́n gbélé fún ẹ. pé àwa sí pé báwo ni wọ́n lè pú tẹ pé ṣé ọ̀wọ̀n yẹn pé kí lọ́wọ́n yẹn tí ì ṣe ìṣe pé kò ń ṣàwálò yẹn tọ́ sí. ìgbé pé nǹkan ló yẹ tọ́ sí. pé àwọn ló tọ́ sí nà pé kò ń ṣàwálò yẹn ká gbà bẹ́ẹ̀ ni. ọlọ́pàá Adéwálé 16. Adéwálé 16 ṣé Adéwálé 16 ṣé inú ẹgbẹ́ yín náà ló wà. yóò ẹyẹ nìyẹn wà. bẹ́ẹ̀ ni. àwọn yẹn ló lọ pààyàn. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀. mọ̀ ń pa ẹ̀ ń kọ́ yéé gbọ́kọ̀ náà ni nírọ̀lẹ́ ẹjọ́ yẹn pé àwọn máa ní wọ́n ti pààyàn kan
ìgbọ́ rò pé àwọn pípò yìí ti fa wàhálà sí olúwa ẹ̀ lọ́rùn o. ok nínú ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan jẹ́ kó yé wa wípé ìwọ wà fún peacemaking ó peacemaking yá tí mi bá ṣàṣìṣe department wà nínú caucus yín right ó yá ṣàlàyé díẹ̀ báwo ni àwọn wo ló wà nípa pé bí wàhálà ṣẹlẹ̀ fẹ́ sáré lọ kojú àwọn ẹlẹgbẹ́ yín tó kù àwọn wo ló wà ń bẹ̀ yẹn. àwọn yẹn sìn àwọn ààyè kan wà rẹ pé àwọn ṣeré ààyè èèyàn tó ní ilé lọ́wọ́ tó ní anything lọ́wọ́ ó ní right láti lọ ṣe nǹkan láti lọ pààyàn sí ìgboro pé ẹlòmíì máa fẹ́ rìn máa fẹ́ lórúkọ ẹlòmíì máa fẹ́ lórúkọ you no get anything but you just because ṣé wetin the talk be say the person no get position. you no get position okay only right láti lọ pààyàn sí ìgboro kíkọ́ wọn náà kọ́ lè máa gbọ́rúkọ wọn lọ́tún lọ́sì kò ṣe àwọn èèyàn pípa kò ń ṣe pé èèyàn kan ni anybody ló lè lọ ṣe yẹn. iṣẹ́ wo ni number one ń ṣe kí ni iṣẹ́ number one. number one is the pé normal coordinator ni òun ló máa coordinate anything. èèlò ni hierarchy ayé. 7 ni. 7. látòrí máàkà wọn. 1 2 3. máàkà wọn bí wọ́n ṣe jẹ́. coordinator ìyẹn ló máa coordinate chief priest ìyẹn ni èmi 2. ìyẹn ni cabin. no chief priest ìyẹn ni 2 èmi chief priest ìyẹn ni peacemaker 3 chairman blackers chairman blacker yẹn sìn ìyẹn dúró as balógun ìyẹn 3 yẹn ìhun ṣòun lélẹ̀ kò sí yẹn bí so 3 yẹn sìn ló ní access everything pé bíi òun ni ó jẹ́ èèyàn tó yẹ kó strong man jù ìyẹn ni 3 lẹ́yìn yẹn ló wá kọ 4 but 3 yẹn náà wọ́n ẹ̀ dà ẹ̀ 3 yẹn náà wọ́n ẹ̀ dà ẹ̀ bíi báwọn máa sọ ẹ̀ bíi asọ̀bàṣẹ̀ wọn tẹ́ pé lọ́dà 3 yẹn 4 ní cabin. kí ni mí ní cabin. chief busher. bẹ́ẹ̀ ok bí o bá fẹ́ lọ ṣáyàn pa àwọn gangan ní. àwọn ní discipline committee. busher yẹn disciplinary dàbí sí pé òun gangan tó wá pé wọ́n fẹ́ lọ fún. chief busher that is cabin. disciplinary committee. committee. lẹ́yìn cabin ló ti kàn. lẹ́yìn cabin ló kan aza àwọn yẹn ilé owó àwọn yẹn ló máa ń jáde síta lọ track owó ìyẹn 5. aza lẹ́yìn aza ló kan kraya. kraya yẹn sìn àwọn tó máa ń pèèyàn nìyẹn tó máa ń pèèyàn rírà bí irú ọbẹ̀ ṣe meeting àwọn yẹn ló máa pass information ló máa pass information. busher mélòó lẹ máa ní. ó depend lórí population. presently busher mélòó ló wà. busher mẹ́ta ló wà báyìí. busher mẹ́ta ló wà. náà. kí ló ń pè ní busher. busher under number 4 lọ́wọ́ yẹn wà. kí ló ń pè ní busher. disciplinary committee náà ni. ṣé busher náà ni cabin. irọ́ cabin. kí ni Yorùbá busher. kí ni cabin. gbogbo kíyàn ṣàǹkan ni kíyàn ṣàǹkan. kíyàn ṣàǹkan. ń bọ̀ wá tún kíní ẹ̀ sọ kí ni Yorùbá busher. Yorùbá busher rẹ kíyàn ṣàǹkan ní busher kíyàn ṣàǹkan ní busher. kíyàn ṣàǹkan bí ṣẹ́ran lẹ̀ ń ṣá ni àbí kí ni. irọ́ kí ni. ìyá kíyàn ṣáyàn ní busher. nǹkan tí mo fẹ́ gbọ́rọ̀ gan nìyẹn bí pé kíyàn ṣáyàn òun lẹ̀ pé busher. àwọn èèyàn ní busher. normal protocol NBN that is not wey commercial disciplinary committee ni àwọn náà ló máa wà duty pé anybody bá ní fuck up even me sef if I get fuck up bí a mo ní fuck up nǹkan tó yẹ kí ṣe wọ́n máa dissolve mi wọ́n máa yọ mí àwọn busher yẹn lọ́ máa discipline ẹni yẹn wọ́n máa na ẹni yẹn wọ́n máa ṣe wá fún padà discipline lọ́wọ́ wà fún normal. ó yá after crier kí ló kàn. o kò I. ok nọ́mbà kí ni I yẹn. 7 last kìíní ẹ. náà ìbéèrè kan rèé nínú ọ̀rọ̀ títí cabin àbí chief busher tó sọ yẹn oní mẹ́ta àbí mélòó ló pe wọn. lóní àwọn tó kù nǹkan mélòó láwọn yẹn. number 1 ẹyọkan number 2 ẹyọkan 3 ẹyọkan but 3 yẹn máa ní àwọn elders ẹ. ok ìyẹn ni chairman àwọn yẹn ló máa ń reason pé chairman kí ló pe yẹn black àbí kí ló pe. chairman blackers. ok àwọn tí chairman blackers yẹn àwọn lọ́wọ́ ẹ̀ dà ẹ̀ tó máa ń reason way forward bí everything máa dà kódà wẹ́ pé number 1 nìkan ló ní fuck up tọ́rí pé fuck up yẹn number 1 ni àwọn ẹ̀ dà ló ní right láti reason fuck up ẹ̀ wọ́n dẹ̀ lè yọ. òkè àṣà ńkọ́. àṣà àwọn owó lọ́wọ́ yẹn wà. èèyàn mélòó ní àwọn yẹn. àwọn yẹn náà ó depend lórí population wọ́n lè fún yàn 4 pé kí wọ́n lè fi round up. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà nínú ẹgbẹ́ ẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀ tó bí mélòó. ṣé ń jẹ́ bòde mi ì lè sọ pé oye báyìí. lójú ẹ̀ ẹ̀ lè máa ṣe meeting ó lè fojú òbí pẹ́ tó mélòó.
mi ì lè sọ pé èèyàn báyìí pé ẹ mọ̀ ayé pọ̀. lẹ́yìn high nǹkan lẹ́yìn high yẹn ta ló kù last act náà last kìíní ní nìyẹn high yẹn 7 náà ni ok kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí Ibrahim. ṣùgbọ́n ó dodge question kan lẹ́ẹ̀kan pé wọ́n ní iṣẹ́ wo ló ti ṣe rí ṣé nǹkan tó ń tẹ́lẹ̀ láti sọ ni pé lóòótọ́ o láti bí 9 years oṣù wà ń bẹ̀ ò bá wọn jáde bọ́ọ̀sì tìrì iṣẹ́ ní ti rí nǹkan tó ń tẹ́lẹ̀ láti sọ nìyẹn àbí. bẹ́ẹ̀ni Ibrahim kí ló pé Ibrahim Balógun ọmọ ọmọ Ìjẹ̀bú-Òde lápá abóúnjẹbodè ọmọ Fọlágbadé. okay.